Èkìtì fi èpè rabatarabata ọ̀rọ̀ kò bákùngbé okú ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ sí àpótí ẹ̀rí lórí ọ̀rọ̀ Yorùbá Nation àti olóyè Sunday Igboho eléyìí gbẹnu tán kí ni nǹkan tí àwọn Àgbẹ̀kọ̀yà ṣe fún bàbá Èkìtì especially àwọn tó ń bẹ ní ẹ̀ka àpótí ẹ̀rí kí ni tán ṣe fún bàbá Èkìtì tí wọ́n fi dìsáàbù irú àwọn èpè rápátárápátá àwọn èpè rẹpẹtẹ bí eléyìí kí ni ipa tó yẹ kí Àgbẹ̀kọ̀yà gan máa kó nílẹ̀ Yorùbá tí wọn ò kó kí ni iṣẹ́ tó yẹ kán máa ṣe nínú ìdàgbàsókè ilẹ̀ Yorùbá tí wọ́n kọ̀ tí wọn ò ṣe àmọ́ tó ṣe wípé Yorùbá Nation òní wọ́n ń dojú ìjà kọ ẹ gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nínú fọ́nrán eléyìí ò torí bàbá Èkìtì farabalẹ̀ wọn àwọn èpè ńlá rẹpẹtẹ ránṣẹ́ sí àpótí ẹ̀rí àtàwọn Àgbẹ̀kọ̀yà tó wà lábẹ́ nínú fọ́nrán yìí nǹkan kì í tẹ́sẹ̀ ràgbó. Sórí ìkànnì Digi-Naija Television ẹ jẹ́ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí ẹ láìkì ẹ kọ́mẹ̀ntì kẹ́sì máa bá mi ṣe ètò yìí kó máa lọ káàkiri. Bàbá Èkìtì ní pẹ̀lú bí àwọn Àgbẹ̀kọ̀yà lábẹ́ ẹ̀ka àpótí ẹ̀rí tí wọ́n ṣe dìde láti fẹ́ gbé ogun ti Yorùbá Nation wọ́n lọ́mọ tí ó ní bàbá òun ò ní sùn ni wọ́n lòun náà ní fojú bo oorun ọ̀rọ̀ ìgbẹ̀nù tán ó yá ẹ jẹ́ gbé wọlé káàjọ̀gbọ́. àwọn Àgbẹ̀kọ̀yà àpótí ẹ̀rí irọ́ ń parọ́ fúnrọ́ àwọn Àgbẹ̀kọ̀yà àpótí ẹ̀rí àpótí olè àwọn àpótí ẹ̀rí àwọn Àgbẹ̀kọ̀yà àpótí ẹ̀rí alọ́kọ́lóhùn kígbe olè kò ní dá fún yín tẹ́ ẹ̀ bá dojú ìjà kọ àwọn Yorùbá Nation. ìwọ tó pera alápótí ẹ̀rí I don't want to know your leader tó pera ẹni national coordinator. bóyá lóòótọ́ ni Akékaka ló jẹ́ olórí yín ni tí Akékaka ò bá sọ̀rọ̀ síta kò ní dá fún Akékaka náà. mo mọ̀ pé Akékaka ò tiẹ̀ gbẹ́dọ̀ wà lẹ́yìn yín fẹ́ẹ̀kì lẹ́yìn ṣùgbọ́n tí Akékaka ò bá sọ̀rọ̀ síta a jẹ́ wípé ògbólógbò ọmọ àlè l'Akékaka. tí ẹ bá dojú ìjà kọ àwọn Yorùbá Nation ọmọ àlè nìyí olè àwọn ajẹkọlóhùn kígbe olè àwọn tó wọlé ayé wá balẹ̀ ayé Yorùbá jẹ́ olè wọ́n wojú rere federal government olè àpótí ẹ̀rí ò ní ṣe rere àgẹrẹdì nísìmí àpótí ẹ̀rí ò ní nísìmí torí o ti dá ilẹ̀ Yorùbá ìran Yorùbá rí wípé ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ ó lè bẹ́ẹ̀ náà ni ó nísìmí tẹ́lẹ̀ olófin sá káàkiri ó lè nísìmí àpótí ẹ̀rí ó lè nísìmí àtàwọn fẹ́ẹ̀kì Àgbẹ̀kọ̀yà tó kó sẹ́yìn pé tí federal government bá fún yín pé ẹ má tẹ́ ẹ bá gbé súnmọ́ wa kò ní í dáa fún yín. ẹ̀yin ọmọ àlè Àgbẹ̀kọ̀yà tẹ́ ẹ bá gbé súnmọ́ Yorùbá Nation kò ní dáa fún yín. àwọn ọmọ àlè tí ń fọwọ́ sí júwèlé bàbá wọn àwọn ọmọ àlè tí ń balẹ̀ jẹ́ àwọn ọmọ àlè àwọn ọmọ ìrankíran ẹ fẹ́ lórúkọ ni ẹ lè lórúkọ ẹ fẹ́ dàbí Sunday Igboho ni ẹ lè dàbí Sunday Igboho láéláé iyì tí Sunday Igboho ti gbà nílẹ̀ Yorùbá bó ṣe máa gbayì lé á gbayì yẹ tó 30 ọdún 100 ọdún títí Olódùmarè bá fi lọ pé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere ẹ̀tẹ́ lẹ́yìn ọmọ kù ẹ̀tẹ́ ní ọmọ kù bí òjò tí ọmọ ọ̀dọ̀ bí òjò lé yín lórí ẹ̀yin ọmọ olè ọmọ ìránkìrẹ̀ yìí wọ́n pààyàn ní màyá o ìròyìn tó sọ fún wa pé àwọn Fúlàní ti fẹ́ gba gbogbo ìwọ ní màyá orúkọ gbogbo ìlú yẹn ó wà lọ́wọ́ mi màá kọ́ síta I will show it. àwọn wèrè tó gbéra mọ́ ní Àgbẹ̀kọ̀yà yìí tẹ́ni wọ́n wà fún security wọ́n lè lọ́bẹ̀ àwọn Yorùbá Nation náà fẹ́ dojú ìjà kọ ó lè
àwọn náà fẹ́ gba brand envelope bí tàwọn Afẹ́nifẹ́re kò ní dáa fún yín tẹ́ ẹ̀ bá dojú ìjà kọ àwọn Yorùbá nation kò ní dáa fún yín ilẹ̀ Yorùbá ò ní gbẹ̀yìn afẹ́fẹ́ tó fẹ́ jáde ní ilẹ̀ Yorùbá máa ṣọwọ́ òdì sí yín lára tẹ́ ẹ̀ bá dojú kọ àwọn tó sọ wípé ìran Yorùbá gbọ́dọ̀ kúrò nínú ìgbèkùn ẹ̀yin ọmọ ìran kíran ọmọ ojú ọ̀rọ̀ lárí tí pọlá ní ìyọnu ọmọ ìran kíran ọmọ ìjọbẹ̀rí tí wà bẹ̀ẹ́ sàyà ọmọ ìran kíran tẹ́dá tíklẹ̀tì sí wọn lọ́rùn tẹ́ pẹ́ra wọn lágbẹ́kọ̀yà tẹ́ ẹ̀ bá dojú ìjà kọ àwọn Yorùbá nation òfò lẹ́ máa ṣe torí òfò ló mẹ́fọ́ ṣe òfò lẹ́ máa ṣe ẹ̀yin fèkì àgbẹ́kọ̀yà ẹ̀yin àgbẹ́kọ̀yà àpótí ẹ̀rí àwọn ẹgbẹ́ kan tó jáde ẹ̀yin ọmọ Yorùbá à ń pè wọ́n ní àgbẹ́kọ̀yà àpótí ẹ̀rí olè kò ní dáa fún gbogbo yín tẹ́ bá dẹ̀ wo gbogbo wọn ìyà ń jẹ wọ́n o ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìṣirò wà lórí ní o ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìyà tó ń bẹ nínú ayé wọn bá kọ sínú tírélà yóò ní rìn à ń torí òròmọdìyẹ ń jà wọ́n ní ta ní ń jẹ òròmọdìyẹ ní ta ní ń jà wọ́n ní kó òròmọdìyẹ ọmọ lọ sórí ààtàn ó ní dandan àfi tó bá jẹ lórí ààtàn àwọn wèrè ṣé owó ní Sunday Igboho wá àwọn ògbówó lọ́wọ́ anybody àkùrọ̀ Sunday Igboho ti lómi inú tẹ́lẹ̀ tí ìṣọdún méjì tí ìṣọdún mẹ́ta tí ìṣọdún mẹ́rin tí ìṣọdún mẹ́wàá mọ́ tẹ̀tẹ̀rẹ́kú Sunday Igboho ti lómi tẹ́lẹ̀ kejì ó tó dé Sunday Igboho ti ń ṣòṣà kàtó ṣòṣà Sunday Igboho was not a talakania like us he's a multi-billionaire owó kọ́ ló wá dénú Yorùbá nation owó kọ́ ló wá kó tó sọ pé a máa pa ìran mi mọ́ kọ́ máa dé yẹmọ tó jáde síta tètè ẹ bá kọ̀ntínú láti máa pa ìran mi ẹ jẹ́ kó ní kálukú máa lọ nílọ ẹ̀ ẹ̀yin wèrè kẹwàá jáde síta yìí ẹlẹ́yìn Àgbẹ̀kọ̀yà tí gọ́ọ̀mẹ̀ntì bá tún yín lẹ̀ máa gbé súnmọ́ tẹ́ ẹ bá gbé súnmọ́ wa àrà ló máa pa yín tẹ́ ẹ bá gbé súnmọ́ wa ẹ máa fojú sunkún ọmọ ẹ̀yin wèrè játijàti ọmọ ìrankíran àwọn tó they no know the meaning of Àgbẹ̀kọ̀yà. Àgbẹ̀kọ̀yà was more important in Yorùbá land more than OPC níjẹ́ wo ló OPC dé 1994 Àgbẹ̀kọ̀yà ti wà ní 60 ní àwọn bàbá wa ti dá ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà lẹ̀ tó ti dá ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà lẹ̀ tó káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà máa ń kọ̀yà fọ́mọ Yorùbá ni máa ń kọ̀yà fún àwọn àgbẹ̀ máa ń kọ̀yà fún Yorùbá Àgbẹ̀kọ̀yà máa sọ pé don't shoot Yorùbá people don't ever kí Àgbẹ̀kọ̀yà tó béèrè ẹjọ́ tó bá jẹ́ Yorùbá àti Yorùbá ni wọ́n kọ́kọ́ gba Yorùbá yẹn kóòdù ní ewu náà kó tó máa béèrè pé kí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n èyí tòde òní kàríkàṣọ elébi wèrè ẹ máa fúlàgì ẹ ẹni ní ká má ṣe tà wá láyé tó bá jẹ́ àwọn Àgbẹ̀kọ̀yà àpótí ẹ̀rí ló ní ká má ṣe tà wá òfò lomi ẹ̀fọ́ ṣe òfò dẹ máa ṣe tó bá tẹ bá ṣogún ọdún láyé ẹ ò ní ṣàlùbáríkà lọ́lá bàbá wa lókè kò ní dáa fún gbogbo yín tí ẹ lè tó wà mú ni mélòó ni yín mo sọ fún yín majority of you tẹ́ bá ti dalẹ̀ Yorùbá ewé àtegbò tẹ́ bá jẹ́ ní ilẹ̀ Yorùbá kò tún gbà fún yín mọ́ kò tún jẹ́ fún yín mọ́ a máa ṣiṣẹ́ lòdì sí ara yín ni ewé àtegbò gbogbo èyí tẹ́ ń gbógun ti ìgbédìde orílẹ̀-èdè Yorùbá tẹ́ bá jẹ́ ewé yẹn ò ní jẹ́ fún yín tẹ́ bá wọ egbò yẹn ò ní gbà
wèrè ẹyin nígbà tọmọ Yorùbá dé presidency tọmọ Yorùbá wà ń bẹ̀ yìí ṣé ìgbà yẹn ló yẹ kẹ́ máa jáde síta pé ẹ fẹ́ jà fún Yorùbá nation ṣé Buhari ọmọ Yorùbá ni apọ̀dà dìndìnrìn ọ̀dẹ̀ olè ọmọ Yorùbá yìí tó wà ń bẹ̀ àǹfààní mélòó la ti rí mẹ́ wèrè ìgbà tó dé pé òṣì parallel ló bá ẹ jà ló fi jẹ́ kí somebody like Àpótí Ẹ̀rí wá tẹ̀yìn jẹ́ tẹ̀dẹ̀ pọ̀ sínú trap ẹ̀ méje tó ń tepo lẹ́nìí àti ra epo 1000 per litre mo ní ẹni tí ò ní mọ́tò mo tún sọ pé ara epo 1000 per litre ó yẹ kó ní generator kò ní generator níbo ló ti bẹ́ẹ̀ rí alóòṣì ló ń bẹ nínú ayé wọn that is why tí ò bá jẹ́ òṣì tó ń bẹ nínú ayé wọn somebody like Àpótí Ẹ̀rí wá dẹ̀ gbé yín mọ́ra ó fi yín gbámúgùn ó fẹ́ fi yín gbókùn ẹ̀gbọ́n náà ilé ayé má ti bàjẹ́ o àwọn ọmọ Yorùbá ẹ̀ máa já kíyèsára ẹni ìyà ń jẹ tó ló ń dá foundation lẹ̀ mo rò pé ẹni bá rí jẹ tó bá rí mu ló ń dá foundation lẹ̀ tó ló fi ṣàánú èèyàn ẹgbọ́ ẹni ìyà ń jẹ tó ń go òrílégbé ẹni ìyà ń jẹ tí ò ní kẹ̀kẹ́ tó ló ń dá foundation lẹ̀ mọ̀ pé jìbìtì ló fẹ́ fi lù Àpótí Ẹ̀rí nígbà tó mọ̀ pé ìyá Ọbásanjọ́ ó mọ ibi tó ń gbé ó yá òru ló kó ẹrù ẹ̀ ló kó jáde ní èrúùmù tó ń gbé ní Abẹ́òkúta ẹni tó ń gbé nínú èrúùmù tó ń sá káàkiri tí bùbá kò bá ṣòkòtò tán tó lóun dá foundation lẹ̀ òun fi ṣàánú báwo ènìyàn ẹ mọ̀ pé jìbìtì ló ń lù Àpótí Ẹ̀rí ò ní ṣe rere látòní lọ atẹ́gùn àlàáfíà ò tún fẹ́ sí. èrò ẹ̀yin èèyàn wa lórí ọ̀rọ̀ yìí ẹ máa bá wa sọ sí comment káàjọ máa tàkùrọ̀sọ ẹ má gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ like ẹ comment kẹ́ sì máa bá mi share ètò yìí kó máa lọ káàkiri ẹ ṣé púpọ̀.